pẹ̀lẹ́ jọ ṣáàmù nǹkan sí. ṣé tó ní ibà rẹ̀ àbí ìwọ náà. àní sí. ṣáàmù tí a wá sí lọ́jà yín ni. ṣé ti mẹ́láàdì. ti island alẹ́ yẹn tó wá bára tí wọ́n wá sí bíbá yìí. tí a wà ní irun 17. ok mo pa àwọn ẹ̀ sọ wọ́n lọ sábìjà láàárọ̀ yìí wọ́n ní ọjọ́ kan látàbùjá sí wọn ti lọ láàárọ̀ yìí. oh gosh agreement ò sí láàrin wa pé wọ́n tà fún lónìí wọ́n lè mọ ní sámọ̀ ní kẹ́ ẹ̀. ṣé kò sí. lẹ́nu àárọ̀ sílọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tá àjọ fi ní ẹjọ́ wà láàárọ̀ yìí tó sì rẹ́ mi ń sẹ́ mo sì ti jíṣẹ́ tó rẹ́ mi. ṣe pìtì. oh god of nonsense ẹ kí wàá gbogbo òsì. ọ̀dà náà pẹ̀lú ìbúkú tó lọ ààrẹ ti rìn lọ́sàn yìí ṣíṣe. ṣíṣe. ẹ pẹ̀lẹ́ jàre. ẹ lẹ́sà fọ́tò olè yà tẹ́ ẹ̀ lè rí gbà yìí. àwọn ẹ̀rìn. ọ̀sán ìbójú yín lọ ń bọ̀ bí wọ́n bá ọkọ̀. àwọn nǹkan tí mò ń wò yìí ó dálẹ̀. ẹ̀lẹ́ náà jẹ́ dodo àwọn ọmọ. wọ́n yí kébù. wọ́n dá ọ̀dà. sẹ́rẹ́ àwọn oníwọ̀n ṣètò kún bọ̀ wọ́n ìsọkọ̀ kú tọ́nu àwọn ní sars ni wọ́n dúró wa ń ké ní. lórí bẹ́ẹ̀ mo dẹ̀ wò pé èèyàn lè jòfé wọn. ọ̀tọ̀mọ ní jòfé ọ̀tọ̀mọ ní jòfá. kí ló dé. èèyàn lè jòfé kó jòfá èèyàn sì lè jòfé kó mọ́ jòfá èèyàn sì lè jòfá kó mọ́ jòfé jòfá àwọn ètí ẹ̀ bá wọn tẹ́rí sí jòfá lánàá ìfà òsì jòfé gangan là á gbé jòfé là wa kẹjọ nǹkan sí alọ́wọ́ kẹjọ nǹkan sí alápò. ẹ jẹ́ ẹ̀rọ ọmọdé wọ̀nyí ẹ̀sùn mọ́ mi. dàmbó. kí ló dé bàbá. ẹ wọ́n sí ìbúra tí wọ́n fi yẹ́lò fìfà ẹ sì ṣe wíwá tẹ́ darí ọkọ̀ lẹ́pẹ́ ni sí fún ọmọ tí ẹ bọ́ kankan. mo fẹ́ kájọ ní àsọyé. irọ́ ọmọ ìdílé wá bí àjọ dínàdúrà ni. lọ́ọ̀kan bá yín sí pẹ́ ìlẹ́rìí fa rẹ̀ kó ni. bàbá ẹ jẹ́ ká mọ kókó oníròyìn kan. ẹ kò sanwó ládàá ẹ sì sanwó òkun. ó ti yé mi. sífsì ẹ ló sì gbádùn àwọn ọmọ yìí. ẹ yé mi kẹ. ọkàn burúkú fún àwọn ọmọdé wọn ó gbóré ni. sífsì ẹyọ padà ẹyọ sí bàbá ẹgbẹ́ bàbá lárugẹ. ọmọdé aláyọ̀ títí mi bọ́sùn àrókù lè wà lọ́wọ́ tó dá lé. kíákíá bẹ́ẹ̀ ni. ẹni fúnra ẹni ti mú sẹ́yà síf ibi ọ̀rọ̀ dé ẹ̀yìn lè rí pé ẹ ti ń gba wíkà mọ́ sọ́mọ̀. that's right. tó yẹ yín that's right. ẹ tó wá gbà kó tó wọ̀ yín la ẹ̀já sọ ìtọ́jẹ́ kókó kájọ dúnàdúrà àwọn méjèèjì. bíi báwo kò yé mi dáadáa. bàbá jẹ́ tékèwé ni àbágbé sùn ká mọ̀ àbámu lọ ilé. ewu ohun tí gbà mí dẹlẹ́rù báyìí. sí gbàrún mi máa ń dẹlẹ́rù gbà mí dẹlẹ́rù bá yọ̀ dé gbàrún mi ó gbẹrù sá lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹlẹ́rù tí wọ́n gbọ́dọ̀ gọ́. gbọ́nà ó ti sọ fún mi pé nǹkan báyìí ni ó bá dẹ̀ ju okùn wọn lẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí àjọ dínàdúrà ẹ sọ kókó iye tẹ̀sán ìgbà náà lèmi náà wà fún yín náà ní fún yín lókun sẹ́wọ̀n kó mo wó ládàá mo sì gbowó okùn ló jókòó lẹ̀ fún yín lèmi ọmọ lọ tèmi àmọ́ ká kọ́ ọmọ kókó wọ́n jà jà. ìyẹn tó fọ́ nìsín mi. kò ní kó ebi kà kó sí bẹ́ẹ̀ bí pàmò lọ ẹ̀yà sọ̀rọ̀ sókè sí bẹ́ẹ̀ ń tẹ̀lẹ́lẹ́lẹ́ lórí ọ̀rọ̀ tí ọ̀gbà yìí. no à ń sọ̀rọ̀ nípa overnight. all rice kẹ̀ wíwèé sí all rice. ayé ìṣòro rice àníkà tí mo sọ nìyẹn. wà dọ́là ó máa overstay ẹ̀rọ akọ́ máa overstay èyí ò 20,000 ẹnì kankan ọjọ́ 40. àwọn méjèèjì. sí méjèèjì lẹ́fẹ́ kó ni. pé ẹ kò méjèèjì pọ̀. sáwọn méjèèjì. ẹ sì rò pé mi yóò gbé. tó bá pé mẹ́fà
máa gbé wọn. bọ́bá jẹ́ méjèèjì lẹ fẹ́ kó ẹ̀sùn 25,000. lẹ́yìn san 15. ẹ̀sẹ̀ ta gbọ́dọ̀ mọ fọjà lé. owó tó ń sọ yìí ìwà bá gbókè ṣé fẹ́ bá wa wọlé lókè. ẹni ó sì wọ́n dẹ́hùn àwọn bá bàbá délé ẹni tí ò bá bàbá délé ìyá ni ó jẹ àwọn bá bàbá délé. ẹyẹ lè possible. sí. bàbá fún ìgbà ẹ fi yẹn lẹ̀ ṣe àwọn tó bá gbókè sí i wọ́n lè di pé iṣẹ́ yẹn wọ àdàkà dáadáa kó a fi change dress ẹ máa lọ àwọn dàgbà fún yín. ìjà bàbá ìjà ìbò bàbá ìbò mi ò lẹ́rọ àtúrò kúrú burúkú ọ̀kan kúrú mi nìyẹn ọ̀kan yàtì excuse me sir excuse me mọ̀ ẹni pé ẹ̀ka ló fi omi ara yín tó wá ṣe kí ni ẹ̀ ṣe rìsáàsì ara yín bẹ́ẹ̀ bá ṣe rìsáàsì ara yín àwọn ìyá kan èyí láwọn eléyìí wọ́n ń dábì rọ́bà dàtí kẹ̀kẹ́ dàtí rọrọ̀ ọmọ ń lọ ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ju ọmọ ń lọ mo ló dà. ó yẹ kó ti yé yín sífù ń tẹ̀gbọ́ alẹ́ òye ọ̀kankan pàwọ́ sífù. ṣé tá a ṣe lẹ́ẹ̀kan. yóò ti kọjá tá a ti ẹ̀ ti gbàgbé tá a ti ná tán. sífù rárá sífù yóò ti kọjá ti ta ẹnì kan tẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ kẹjẹ sífù débi ó mú skóòtù kọ́ sífù ẹ̀fúnná ìdí sèyí àwọn mọ́tò fi mọ nǹkan tẹ́ wọ̀ àmọ́ sáìsì sífù owó pẹpẹ soup. kẹ̀kẹ́ soup pẹpẹ soup lọ pè ní sífù ẹ lọ tọrọ fún báyàdá o kí ló dé. owó lẹ́yìn onígbè yẹn jọ jìgá lára ẹ̀ ó pọ̀ jù. sífù àwọn mọ̀lẹ́bí ìdàgbà sọ̀rọ̀ sóyọ lórí ọwọ́ àmọ́ màá jábọ̀ fún yín. orí ẹ̀ pé bọ́ọ̀ dọ́sàn. mo lọ sí ọmọ. babaláyé wà nìyẹn. babaláyé ni. àwọn bá sàlẹ̀ nìyẹn. ṣé wàá pa. ó máa fún àwọn àǹfààní náà dẹ̀ gbádùn. ṣé ẹ̀dẹ̀ ṣó pẹ́ ni ìmọ̀ wá ṣá. bí yọ wà kò sí ní wá mo níbi lọ o. nígbà wọn ò ṣépè fún. ẹ̀wù táìmù ló ti lọ yìí ṣá. nígbàtà kò sí ọ̀pọ̀jù báyìí lọ nígbàtà àti pé kò tẹ̀ máa wà wá ń kọ́ kákọ́ kò tẹ̀ wà wá èmi ni ìwọ ni àfi tí ìgbà gbà kására tí ìgbà gbà kására yóò wọ́n gbà nípa lọ́wọ́ ọkọ la. ìbálò kánikáni kùndùsù kánikáni kùndùsù àríyá tí ò ní dnd lè tẹ̀ wá yìí bẹ́ẹ̀ nìkan òde tá a ti ẹ̀wà yìí wá lé wọn lágbára jù. ifá tá ń tẹ ifá tó le jù ní ọmọ náà kárakáraká owó kárakáraká tó ń gbá ó ti pọ̀ jù. lẹ́mọ̀gá kí bàbá. ẹ káàsán. my name is Tumba. ayọ̀ lórúkọ. ọgbà yìí yẹlu wọ́n fẹ́ ìwọ ọmọ wa rí oríṣiríṣi la tún rí o ọmọkùnrin kan ló dé o látọ̀ pàtí ó dé láti jandon lọ́ba ní kí n bá òun wó bẹ́ẹ̀ àmì tí ẹ̀ wá rò pé gẹ́gẹ́ bá a ti ń gbèrò sọ́kọ̀ pẹ̀lú àwọn èrò tá à ń pè ní para tí ó wì ọláboyún lòún fẹ́. aláboyún kí ló bọ. mo wá rò pé njọ́ mo ti ń nẹ́jà tí mo ti ń gbọ́jà kí wọn gbá aláboyún rí wọn ti ẹ̀ gbọ́ páboyún sí irú rẹ̀. ń gbọ́ ayọ̀ àti àwọn aláboyún náà tún máa ń ṣerú sẹ́tẹ̀ǹsì yìí. dáadáa aláboyún wà tó ń ṣe dáadáa. bẹ́ẹ̀ ni. bẹ̀rù ní kálukú pẹ̀lú tiẹ̀ ni. lóòótọ́. ẹlòmíì ọkọ ẹ̀ ti travel ẹlòmíì nǹkan tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀kọ́ tó lóyún ẹlòmíì lè jẹ́ nǹkan tó máa fi fíìdì ọmọ tó bá bímọ tán nìyẹn ọ̀rọ̀ lórí owó ni. ọ̀rọ̀ rádaràdá bárakàrà olówó owó ẹ̀fẹ̀ owó sí. ọ̀dà irú nǹkan tá a bá ń sọ yìí téèyàn bá bá aláboyún ṣé kò ní sí ipa causes kankan ní ọjọ́ iwájú. kò sí nǹkan tó máa ṣe ìjọba máa lo condom pẹ̀lú wọn ni. ọ̀rọ̀ lórí condom so àwọn tí wọ́n lóyún èèyàn gbọ́dọ̀ jẹ́ rọ́bà pẹ̀lú wọn. ó di dandan wọn máa lo condom. àwọn wèrè tí mọ̀ yàrá gírí mọ̀ ènìyàn tí ó ti yó. àsìkò owó ìyanu. lọ sí ayọ̀ a lè rí àwọn alábàárẹ̀ báyìí kárí nísinsìnyí. nǹkan tó ṣẹlẹ̀ ní pẹ́ lè rí báyìí bẹ̀tọ̀ lórí owó ni. ọ̀rọ̀ lórí owó kékeré lówó máa ń pè wọ́n sórí aago. kó kàn sórí aago ọ̀fẹ́ ní ro. ọ̀yà tè kọ́gbọ́n àbọ̀. ó sì ọ̀ndọ̀ trakasin. owó mumú láyà rẹ̀ àwa ẹ̀ ti ṣiṣẹ́ oṣù mẹ́fà tá a sì ní káńkó fún ọmọ aláìní. gbà lọ́wọ́ mi méjì. ọ̀sán fún Ọbásanjọ́. oṣù kọkàn náà mọ̀lẹ́bí rẹ̀ tó lóyún ká mú un lọ ká pèrè ọ̀sọ́kọ̀. tí ò gbà lọ́wọ́ mi. ayọ̀ ẹ̀yà pè. kí n pè wọn owó kan mo fi wá credit sórí handset mi ṣé máa ń pè yàn nìyẹn yóò fẹ́ fi nǹkan kan lè yàn kọ́ ló fẹ́yìn lówó yẹn. sọgbọ́n ẹ mú owó lẹ́jà ọmọ fèdè fọ ọ̀rẹ́ pé ọmọ fèdè fọ ọ̀rẹ́ náà sọ sanwó credit kẹ
ọmọ làwọn sọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ bí ẹ̀tọ́ káyìn yóò sọ gírẹ́dì kẹ́. dáńkọ. ẹ bá mi wá nǹkan kan ní ilé ìgbélé yìí fi sí i. fún tìrì. sẹ́ni ní kóòtù elólókó lẹ̀ gbáà. jẹ́ ìgbélé mi kò gbádùn. wọn náà jẹ́ sára bẹ́ẹ̀ ọ̀yá pé wọ́n. ọmọ nẹ́ẹ̀sì iṣẹ́ kọ́yákọ́yá ni aboyún mi ò gbọ́. ọmọ kan bẹ ládùúgbò wa kẹ́ni lè ń jẹ́ gbogbo ọ̀wẹ́rẹ́ àdúgbò kìkì ni téèdé sẹ́mẹ́tìrì téèdé ló ń fa ó ń jùrù kiri ni téèdé símísìn níbẹ̀ tó bá ti rí àwọn ọ̀wẹ́wẹ́ wọn ti gbé ọ̀daràn yóò máa jó bọ̀ àgàgà kọ́lẹ́ lòmí ọ̀dà kan tó wá gba nọ́mbà kí ló bí ọ̀dà a sì tún gbé nọ́mbà lọ́wọ́ wọn. àwọn kẹ̀kẹ́ adéwùsì mọ̀lé wálé afọ garantọ survey ẹgbọ́ esco na survey na afọ na survey wow kí ẹ àwọn ọmọ náà dá ọjọ́ pẹ́. hello tèmi ọ̀rọ̀ mi báwo ni ṣe wà pa níbo ló wà wálé blessing ó ti ẹ̀dá bẹ́ẹ̀ tẹ̀síjọ wà pọ̀ yẹn bísínẹ́sì kan wà bí mú wa níbi tí ìtọ̀ yẹn nísinsìnyí kí ẹ tètè wá bá mi mo wà pa ọ̀rọ̀ lórí owó ni ẹ máa bọ̀ ó máa yọ owó mo ò lè ṣí fún ẹ náà mo ní nǹkan máa yọ owó tí ó bá ní yọ owó mo máa pè ẹ ní láéláé kò pọ̀ sí i. wọ́n máa bọ̀ ní ìṣe àwọn àbí àwọn ará yẹn. ó máa wọ ẹ má wọ rí ok wá bá mi in 30 minutes time ok ó ṣe ọ̀rọ̀. ọ̀rẹ́ wa àwọn yẹn dájú wọ́n dájú. aláboyún. ọwọ́ ta tiẹ̀ wà kólúwa rẹ̀ ọ̀sọ́ra ìyá mi ti wọ 80 mo gbọ́dọ̀ máa mójútó àwọn kan tí ń bẹ lóde ìsìn wọn kọ̀ kí wọ́n káyà kí kẹsẹ̀ ìyá ọgá òkè àníwọ̀n àti kí wèrè mọ́lẹ̀ wà fún lóyún wèrè tíntìn. orí burúkú ní lọ́pọ̀lọpọ̀ ọjà nítorí àwọn bàbá wa máa ń ṣàlàyé pé tí èèyàn bá gun aláboyún tí èèyàn bá ṣe pé ló fún lóyún ó dìgbà tó bá pe tọ́rọ́ kó wọ́n tẹ̀wọ́n tó sórí rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wáyé tó ń ṣe pé àdìtú ní owó tẹ́lẹ̀ kan bá jù lọ́jọ́ ní kó tún lé wọ́n ní ẹlòmíràn wọ bàtà sẹ́sẹ̀ yóò gun aláboyún yóò lọ rẹ̀ yóò bọ̀ rẹ̀ ni. ẹ kú jókòó ọ̀rẹ́ báwo kò bá ìdánwò lẹ́yìn tó wà pa ẹ kú jókòó ẹ lẹ́ o ẹ kú jókòó ọ̀rẹ́ rù báwo ni ṣé wàá pa èmi nìyẹn o kí ló ń ṣẹlẹ̀ happiness oṣù ẹ dákun ṣé kí n sọ̀rọ̀. àwọn ọ̀rẹ́ mi lóde ẹ fúrufú ẹ bá wọn sọ̀rọ̀ náà wọ́n lè ti pẹ́ ń gbòòrò gan ẹ bá wọn sọ̀rọ̀. tó ń bá yiri ọ pọ̀ jù kí n mọ̀ bá dẹja kí n mọ̀ pẹ́ sálì kó kí n mọ̀ bá da kan. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé ká mọ WhatsApp náà. àwọn ẹbí yìí náà ẹ bá wọn fóònù ẹ bá wọn sọ̀rọ̀ náà. wọn ò ní sọ̀rọ̀ kẹ̀ àìsọ̀rọ̀ ti jẹ́ wọ́n ń sọ̀rọ̀ lu abàjẹ́bàjẹ́. pápá ẹ má tijú lóòótọ́ ẹ free láti bá a sọ̀rọ̀ ẹ jẹ́ ká mọ lógo yín. kí ló dé. tijú kẹ̀ níjọ́ wọn tijú ni ọba wọn náà jà bẹ̀ ẹ ǹlẹ́ sísí mi ẹ pẹ̀lẹ́ ẹ kú ìjókòó oríire yóò ti tó oṣù mélòó báyìí. 4 months ni oṣù 4 péré. oṣù 4 ẹ̀yin ńkọ́. 5+. oṣù 5. ó tún lé pàápàá. ẹ sì tún gbé já pẹ̀lú oṣù 5 yìí. ìyẹn lè rí ni 7 months gan wọ́n ń ṣe 8 wọ́n ń ṣe so kò sọ̀rọ̀ náà. wọ́n dá dúbúlẹ̀ 7 months náà. kò sọ̀rọ̀ bàbá. ọ̀nà ẹ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ rí i. ayé la máa ṣe ká tó sọ̀rọ̀ ayé la ṣe ká tó sọ̀rọ̀ ẹ̀rí tójú bá ń kọ́kọ́ mọ́ ẹ̀nì so. àwọn ìbá wọn púpọ̀ wọ̀ wọ̀. ọjọ́ ọ̀kan mi mọ̀ ṣẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ òmùdí mẹ́ta. ọmọ tó dún òkan. ẹ fọ́ ní ìgbéyàwó sọ. bàjẹ́ ẹ̀sẹ̀ ìyá ẹ̀ bóòlù ṣéèkì wèrè bóòlù. ẹ dúró ṣé ẹ̀yin lẹ fẹ́ ṣe top up ni àbí báwo. sẹ́yìn náà lè top up ni. ayé ẹ kéré ẹwẹ́ bàbá. ọmọ ọ̀sẹ̀ torí pọ̀ tí mọ̀ mí délédélé ni ẹgbọ́n mọ̀ mí délédélé ò ní sọ pé mo wẹ́ sọ́mọ̀ kan ní kí wọ́n kì í tú ẹrù wèrè bí ẹrù wèrè bá ń bẹ ń bá yà ọkọ̀ mọ́níkà ó tù. bẹ́ẹ̀ làwọn alẹ́rù tí wọ́n bá di ìsàlẹ̀ kò sí táàlì wọn. ẹ ṣọ́. kí ló bẹ̀rẹ̀ sọ́pọ̀. àjọmọ̀ sọ́pọ̀ jọjọ́ ikú ni èmi tójú òkan tójú òkan. àwọn ìbá wọn púpọ̀ wọ̀ wọ̀. èmi bá wọn lọ́jọ́ wàràwàrà àti bí àtàwọn tí ń fẹ́ tèmi. ọmọ àti wọn. ayé ẹ̀kọ́ ọmọ rẹ òkè. àti wọn ọmọ tí n bá lówó tọ́wọ́ àgbàdo mi kò yọ kì í ṣèmi gan mo fẹ́ mẹ́jà o
àwọn tí wọ́n fẹ́ mẹ́jà wọ́n ṣẹ̀dí láti ìlú ọba. international ẹgbẹ́ ilé mi máa ń ta sọ international ẹ̀gọ́. international èmi gan máa ń ta sí. international lọmọ èmi gan tí wọ́n á gbé yìí náà international federation all-rounder kí ló sim card lọmọ sim card sim card all-rounder ṣé ìyàwó káyọ̀ sí. ìwòyí làárọ̀ yín tẹ̀lé mi lórí ìjókòó. ẹ bá wùrẹ̀ kára orí ìlà fi mẹ́rin láwo tó ti yé yín ẹ̀yin méjì lọ́wọ́ anájà ẹnìkan wọ́n rajà rẹ̀ bí ó bá sì kó rẹ̀. mi ò kọ́ra mọ́ yín. àwọn kan lára. bó o máa ṣe máa kọ́ra mọ́ yín. mo lóun kọ́ra. tí nǹkan mi bá wà nílẹ̀ jẹ́ ká ẹ lọ kókó. àkójọ ìṣòwò ti wá láì nísìn ẹ jẹ́ àwọn tí èsì ti aláboyún ẹ jẹ́ máa bá wọn yí iná. chief of staff èwo ló láà fẹ́ mú ṣe báyìí. ọ̀rọ̀ àwọn workers wa tó ti fẹ́ go on strike mo fi pé kí n wá bá yín kalẹ̀ address. chief of staff má jẹ́ kéèyàn fọ̀rọ̀ strike dẹ́rù bà mí. ẹ̀yin ò lè fi yẹ́ bí màhúrú mọ́ mi wo ọ̀run máa wó ni kí sọ́nà ní kàn. ẹ mọ̀ pé àkàn lè máa wò wọ́n bọ́yìn threatening pa máa go on strike tó bá lọ go ahead 2 days lásán ó máa affect the pulse wa. mo expect kò ti pé àwọn labour leaders bíi 3-4 láàrin wọn kò ti settle wọn kọ́ padà sílé kọ́ lọ́wọ́ àkọ́kọ́ sọ fáwọn èèyàn wọn. oh yes. bó ṣe yẹ kó rí nìyẹn sà bó ṣe mọ̀ pé bọ́ọ̀lù labour leader ẹ̀ hàn náà ni o tá a bá lọ pé balance ẹ̀ tu ẹ̀ ó lè fẹ́ máa fi wá score cheap publicity stunt ẹ̀ mọ̀ ó dẹ̀ máa dangerous for the image of this administration. kí ni wọ́n rògbò yẹ ká ṣe sí. èmi fi pé ká wá nǹkan míì láti ẹ̀ ti san at least bó jẹ́ 2 months ní owó àwọn workers yẹn ká sort out ìyẹn á lè mú ohun gangan fún rẹ̀ kó cool down. ok bóyá federal revenue allocation ló máa come to our rescue òun la máa fi style dúró dé tọ́lọ́ bá jẹ́ kó bọ́ sí ní next week àfihàn sọ bíi 2 months fún wọn. níwáyé iṣẹ́ ìdíbi tí mo máa ń gbọ́. mo ti gbogbo ẹ̀yẹ́ ti wà ẹ̀yẹ kẹ́ trust mi náà mo ti ṣe already gbogbo ẹ̀ náà mo gbé wá sí ìgbà fún tẹ́lẹ̀. Hello, BYGA guest house. Okay. We have economy, standard, deluxe, super deluxe, and rare suits. The economy is 4,002. The standard is 5,000. The deluxe is 6,000. Super deluxe is 7,008. And rare suit is 10,008. C'est pas. C'est pas. Lápá àfọlọ́wọ́ rí àrí bàbá gbé. Ìdílé rẹ̀ sẹ́wọ̀n kí n gba kọ́kọ́rọ́. Ẹ lẹ́ o, ẹ kú sẹ́. Ẹ dákun ọkùnrin kan ni wọ́n béèrè tí wọ́n lọ́jà sí bíbá yìí. Ẹ wà ní room 2 àti 11. Wọ́n ti jáde. Irú ìjáde òsì wo lọ jáde tó sì wà pé oh God. Wọ́n ti fi mẹ́sẹ̀jì lẹ́nu pé ká fún mi. Mẹ́sẹ̀jì ni ó fi lẹ̀ fún mi ni àbí kó fún wa kọ́kọ́rọ́. Ẹ̀hún náà ni wọ́n sọ pé ká fún yín. Wọ́n sì ní mẹ́sẹ̀jì àyà mi gbà lọ́pọ̀ bí bọ́ọ̀sì àti sọ́sẹ̀jì. Ti sọ. Ìṣọ́. Bóòlù. Ẹ̀ka wa bá wọn lọ jáde. Àmọ́ fi kọ́kọ́rọ́ yàrá rẹ̀ lẹ̀ ká lọ rí dúró dé. Kò lè lọ jìnnà ọya gbóyún tẹ̀lé mi ká lọ. ẹ̀yin jábọ́ oníṣẹ́ mọ̀ṣá. Bí máa ń jábọ́ wọ́n ẹni ní. Ẹ fìdílé lẹ̀ fìdílé lẹ̀. Ọ̀gá o wọn ò ní pẹ́ dé. Bí wọ́n náà bá rí ọkùnrin tí mò ń sọ yìí àwọn mọ̀ pé nǹkan kì í bẹ̀. ṣé lóòótọ́. Àfi bíi King Solomon ọmọ síngbọnlẹ̀ ọ̀gá ọtún wá kárì sókè. ẹ wo bá èmi gan ò lè wait láti rí ọkùnrin bẹ́ẹ̀ torí mi náà máa ń láì kí ọkùnrin ṣe kí ni kó kàtó dáadáa. yes. tí ẹ̀dùn náà mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ irú ẹ̀yin tẹ́ lóyún ìtẹ́ tún ṣiṣẹ́ aṣẹ́wó mọ́ bínú o ọ̀rọ̀ mi lè bọ́ọ̀dì lára rẹ o àmọ́ ń yà ń lẹ́nu pé àbó lèèyàn tó lóyún tó sì lọ́kọ tí ó tún wá mọ̀ ṣiṣẹ́ aṣẹ́wó. point of correction baba. business ni àwọn ń fi ṣe and then one top up ní bó ṣe wà yẹn. business ẹ tó wá surf off. yes. ẹ surf off ní ìgbọ̀n sókè.
torí pé tí ò bá ṣe business ṣẹ́yìn lè rí aboyún gbé wá fún àwọn client yín. ọ̀tọ̀ o tún rí yẹn sọ o ọ̀rọ̀ lọ́tún sọ o àti pé nǹkan kan tí ń yà lẹ́nu ni pé kí ni sùn yín débi irú ẹ̀yìn aboyún tẹ̀tún ṣe irúṣẹ́ káàtì ẹlẹ́yìn sí ńgbà tẹ̀ tí lóyún tẹ̀tún á lóyún tán tẹ̀tún á sọ continuity nù tí ìwé continuity sì tún bẹ lọ́wọ́ yìí tẹ̀tún á ń ṣe lọ kí ló ń fa rokéṣàn. ẹ ṣe ń sọ̀rọ̀ ni àti wípé ṣeré èyí tí ò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ. sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ èmi á láyé yín sí. oríṣiríṣi condition ló máa ń múyàn ṣe irúṣẹ́ báyìí. ṣé rí obìnrin mi wà tí wọ́n mú kó tó lóyún ọkùnrin á máa fẹ́ lójú á máa fẹ́ lémú á máa fẹ́ létí tó bá lóyún tán àwọn àbàndàn ẹ̀ ṣé mo mọ̀ tó máa dé ìwò pé bí yóò fẹ́ ṣẹ́yún kó má lè ṣẹ́ lọ́rùn ó máa ní láti top up. ẹlòmíì díẹ̀ sọ̀rọ̀ yẹn pé ọkọ ẹ̀ ò lóhun lọ́wọ́ kò yẹ yín òun náà lè fẹ́ ṣe pé kóun náà ṣe àzìní àwọn kọ́kọ́ rí pé ẹni tó ń lọ yà bí amọ ni kọ́mọ̀ pé òun náà lóyún èmi náà fẹ́ ṣe ogbẹ̀ kó wọṣọ tó dáa kó ṣe everything. ṣé ti tèmi tún wá yàtọ̀ ṣé rí before kí tó lóyún ọkọ mi gan òmìnira ṣe torí kí mo lọ́ọ̀bọ̀ ọkọ mi mo ṣe rọra dúró pẹ̀lú ẹ̀ ṣé màá tí mo tún wá lóyún náà kò tún mèrè ṣe ebi kí mo láti síbi kí sọ̀rọ̀ kí tó bá mi máa tẹ̀kọ̀lẹ̀ kí n máa tọ́pọ̀ dáadáa kó tó di pé oyún yìí gan dúró in fact àbí ọlọ́run ni kò mọ́ tẹ̀kọ́ lẹ́dẹ̀ bí mi láti já gbogbo ẹ̀ mọ́ tí wọ́n máa bímọ kó má ní mi lára bàbá ṣé lẹ́yìn gbogbo wàásù tí mò ń wàásù látàrọ kí ni gbogbo ẹ̀ owó ṣe kí ni owó ṣe kókó bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ọ̀rọ̀ tó ṣiṣẹ́ ọ̀rọ̀ tó dáa ni o ẹlòmíì èdèdè ṣàṣẹwò ẹlòmíì èsì ìdèdè ṣerú ìṣekúṣe tẹ̀ sọ yìí ṣé ẹ mọ̀ pé lómi lè jó lóyún lọ́kọ rẹ̀ ó kù àwọn fámílì ò ní dá sí wọ́n mọ̀ wò àwọn fámílì kiri ó dànù òun náà sì fẹ́ jẹ nǹkan kan òun ní sẹ́lòmíì tí mi ń ṣàṣẹwò ó dàbẹ́ ni pé gbà tó lóyún ò lè da ò lè fáyìn nítorí gbà tó lóyún yìí oyún bọ̀ láàmú. ọ̀rẹ́ lómi tó bá lóyún bídìí rẹ̀ ò bá wọ́ sọ́kàbísọ̀fà rẹ̀ ọ̀yẹ́ yìí ń lẹ́sẹ̀ rẹ̀ yóò mọ̀ tà sí ara wọn báyìí ni ẹlòmíì báyìí bọ́ bá lóyún yóò mọ̀ datọ́ bí ìgbín ni ẹlòmíì ọmọ fa yọ̀ọ́ yóò mọ̀ fa dín yóò mọ̀ fa dán àmọ́ tí ara rẹ̀ dá sakasaka oyún ṣe gbé ọrìn oscat kéèyàn rí oscat kéèyàn mọ̀ lọ́kọ́ mọ̀ sí gbogbo dansi akọ́mọ ó dùn gan o ọlọ́run. ẹ̀yin rí i. kí wàá ní kí wọ́n fún ọ nígbà tí ọ̀gbẹ́ni yóò sì lé ká lè wá nǹkan kan fún ọ náà kọ́ jẹ àti mímu ó wà lára èmi náà mo fojú olùsí wo mi o. ó yá yín látara tí mo ti jókòó síbẹ̀ látara ẹ̀bẹ̀ yẹn lọ́mì wọ́n yẹ kí n máa rojọ́ dànù. mo bínú. ṣé oúnjẹ tẹ́mi tẹ́ máa jẹnu ó pọ̀. apọ̀lọ́wọ́ kan. ṣàwámà. sàláwà. sàláwà kọ ṣàwámà. ọ jẹ sàláwà sàláwà bẹ́ẹ̀ ni ó tiẹ̀ lórí oúnjẹ ọmọ tí mẹ́ni jandom sọ nǹkan mi tó jẹ. fried rice pẹ̀lú pepper chicken. ṣé títà náà nìyí náà. pepper chicken aláta. síkì aláta ọ̀hún